Yeah. Iraye kò bọ́jẹ ò ìṣekú pẹ̀yìndà ìṣekú gbẹ̀yìn lẹ́yìn rẹ̀. Iraye kò bọ́jẹ ò ìṣekú pẹ̀yìndà ò ìṣekú gbẹ̀yìn lẹ́yìn rẹ̀. Iraye kò bọ́jẹ ò ìṣekú pẹ̀yìndà ò ìṣekú gbẹ̀yìn lẹ́yìn rẹ̀. Iraye kò bọ́jẹ ò ìṣekú iraye mo bàjẹ́ ìṣekú ọ̀rọ̀ ẹ̀ pẹ̀yìndà. So at this point, you have washed the hand of the Apetebi. You are now going to cut before we rub this one. Me incisions in the wrist? In the wrist, yes. Okay. Baba, is that made from the Ifa leaves? Yes. Okay. So at this point, this is a got to cut around the neck, the wrist of the Apetebi, the broken bottle. Glass. Yes, broken glass. So this is just for practice. Am I Yes. correct? You're not actually Yes. going to cut her. Okay. Cut it, the blood will come out. Now, This is for practice. when the blood, does the blood fall on top of the Ikin when she's cut? No? Just, yes. Yes? No, it's not supposed to fall on the Ikin. No. Does not fall on the Ikin. So when the blood come out, now you have to rub it with the sleeve. I see. To close the incision. Ìwéré ni jẹ́jẹ́ o, mo fi èyí sàmì, mo fi èyí sàmì ara mi o. Ìwéré ni jẹ́jẹ́ o, mo fi èyí sàmì o, mo fi èyí sàmì ara mi. Ìwéré ni jẹ́jẹ́, mo fi èyí sàmì. Sàmì o, mo fi èyí sàmì ara mi. Ìwéré ni jẹ́jẹ́, mo fi èyí sàmì. Baba, what is the name of the seed in the Isode, the bracelet? We call it Bekude. Bekude? Yes. Okay. Now, is this ritual only performed for women, or can it be performed for a man? If a man was being initiated and he learned how, and it is time for freedom, are you getting me? Yes. Then you can have every hour can have the Ide. I see.
everyone who's been initiated can have the Ide. Yes. But do you have to do this ritual? Yes, during the freedom processing. Hallelujah. Ẹ̀kún o mi kúkú jẹ́jẹ́ obìnrin ikú kúkú jẹ́jẹ́ obìnrin àrùn ata máa ta mẹ́ obìnrin ọdẹ ata máa ju bọ́ra àgbẹ̀rẹ̀ ẹlẹ́gbẹ̀ra ẹlẹ́wà nìkan tó ń ṣòbìnrin àgbọ̀n rẹ́gùn ẹ̀rìngì àlọ́ ẹ̀jẹ̀ fẹ́lẹ́wà rí kúpa o ẹ̀rìngì àlọ́ ẹ̀jẹ̀ fẹ́lẹ́wà rí kúpa o ẹ̀jẹ̀ fẹ́lẹ́wà ẹ̀rìngì ó máa jẹ́ kú pẹ́lẹ́wà ẹ̀rìngì ó máa jẹ́ kú pẹ́lẹ́wà ẹ̀rìngì ó máa jẹ́ kú pẹ́lẹ́wà. ẹ̀rìngì ó máa jùkú pẹ́lẹ́wà. Ìlànà ọmọ òun sọ gudugbe gudugbe ìkan ọmọ rẹ̀ ń sọ gudugbe gudurẹ o èsù ìkòròkòrò wá sọ sọrùn rẹ̀ lẹ́jọ̀gò. èsù ìkòròkòrò wá sọ sọrùn rẹ̀ lẹ́jọ̀gò. ó wá sọ ìlà mi sọ ìkàn mi sọ. gbẹ̀dẹ̀rẹ̀ ńlá wá òníde. ìlà mi sọ ìkàn mi sọ. gbẹ̀dẹ̀rẹ̀ ńlá wá òníde. Ìlà mi so ìkàn mi so gbẹ̀dẹ̀rẹ̀ ńlá wá òníde. Ìlà mi so ìkàn mi so gbẹ̀dẹ̀rẹ̀ ńlá wá òníde. Gbẹ̀dẹ̀rẹ̀ ńlá mi so ìkàn mi so gbẹ̀dẹ̀rẹ̀ ńlá wá òníde. Ọ̀nà kànà kò sódèrè òye ọ̀nà kànà kò sódèrè. Ẹ má jẹ́ kó sí kẹ má jẹ́ kó yẹ. Ọ̀nà kànà ayére ọ̀nà kànà kò sódèrè òye ọ̀nà kànà kò sódèrè. Ẹ má jẹ́ kó sí kò sódèrè o kò sódèrè o ọ̀nà kànà kò sódèrè. Now, after this, you have to divine on the Ide. You do the divination. So Ifa is going to tell us how far the ritual has gone. How well is it?